alọ́mọ ẹ̀ ń ta pàǹdà ó fi ń ba yé àwọn èèyàn jẹ́ ọlọ́run wá ta pàǹdà lé ọmọ fọ́mú ẹ ọlọ́run fi ba yé ọmọ ẹ jẹ́ ó fi ba yé ìwọ náà jẹ́ ó fi ba yé ọkọ ẹ jẹ́ ó fi ba yé ìdílé yín jẹ́ ó gbọ́ ni ó pay attention sí ni ó kírun ọlọ́run ò gbà kírun ẹ ó lọ lé babaláwo títí ọlọ́run dàlú ẹ láyà wọ́n tún ní kẹ́ ẹ nìṣó nílé pásítọ̀ kò síbi tẹ́ ẹ̀ náwó sí ọlọ́run fi fẹ́ẹ̀kì lé ọmọ ó fi táṣì àtà lọ́rẹ̀ yan ọmọ ẹ̀ mo ní. A sì máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti fèsì sí ọ̀rọ̀ tí ìyá Money Monks tí ó sọ òun náà gbé arábìnrin yìí ó gbé ṣépè gidi gan nínú fídíò rẹ̀ tí ó ṣe lánàá. Ẹ̀yin èèyàn wa wọ́n ti sọ wípé wèrè la fi ń wo wèrè wàhálà ńlá ló ṣẹlẹ̀ yìí ẹ fi ara balẹ̀ kí ẹ máa bá wa ká lọ kí ẹ lè gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó fi fèsì sí ọ̀rọ̀ tí màmá Money Monks tí ó sọ ó yá ẹ jẹ́ ká wo fídíò náà kí a lè kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. wèrè lábẹ́ òwe ẹ stop ẹ mẹ́sọ̀ àná ọmọ ọjà ìkòmókòmó àwọn mo ń gbọ́ ẹ. ló padà rí bí ìdùnmọ́ta ti máa rí lálẹ́ Lizzy ayé ló padà rí bí ìdùnmọ́ta ti máa rí lálẹ́. ọmọ báyé tiẹ̀ ṣe máa rí sórí ìdùnmọ́ta lọ bèrè dáadáa 24 hours ni wọ́n ń ná ọmọ báyé tiẹ̀ ṣe máa rí ṣé kí n sọ fún ẹ. ayé tiẹ̀ ó máa dàbí irú ó máa jẹ̀yà kú ni wọ́n á ká lóko wọ́n á rẹ́ omi àárùn ayé á sá fún ẹ ọmọ èkèrè á sá fún ẹ àgbàlagbà á sá fún gbogbo ọmọ tó tara ẹ jáde wọ́n á wá pa wọ́n á tún wá lọ tọ́jú ẹ á tún rò á tún ṣèdè wọ́n á wá tà sọ́jà wọ́n á wá fomi yọ̀fọ́ wọ́n á tún bomi gbóná lé lórí wọ́n á wá dà sọ́bẹ̀ epo gbóná á tún wá dìgbẹ́ ọlọ́run á ṣí ayé títí ẹ á ṣí àtà àti ìwọ ìyá á ṣí àtà ọlọ́run á ṣe ayé yín bí ayé irú precisely rúpẹ̀tẹ̀ àti rota rámbà tẹsẹ̀ kan ló fẹ́ gbọ́ kẹ́nikẹ́ni àwọn olórí burúkú pàtàkì àwọn olòṣì olè wọ́n fẹ́ sanwó báǹkì ṣe rí mo ní ọba ńlá owó báǹkì náà ń lò tọ́n bá ti wá fẹ́ sanwó báǹkì tó bá ti fẹ́ lapse àti olórí burúkú òkú Fáráò ìyẹn Farida ṣe rí gbogbo wọn bá ti wá fẹ́ sanwó báǹkì wọ́n wá lọ máa bá ẹni tí ó ṣe ẹni tó ra wà láyà rẹ̀ ìyá òfò tó bí